حسود سليلا سلامة من حسود سليلا سلامة من حسود سليلا سلامة من حسود ولو كانت تكاذبك الثياب ولو كانت تكاذبك الثياب. Náà mo kí Dr. Muhyiddin Salahuddin Ibrahim onífìtílà ọmọ olómọ àgbé. Mo kí púpọ̀ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún mi. Gbọ́ àwọn ọ̀rọ̀ tí ẹ bá wa sọ Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní. Mo kí bàbá wa His Royal Majesty Ọba Francis Olúṣọlá Àlàó olùkọ́ ti orílẹ̀-èdè. Coincidentally, Àlàó ni mufti náà jẹ́. Mo kí púpọ̀ ìdè sáàrin wa ó tóbi púpọ̀ lójú wa torí pé mélòó làwa ẹ̀ẹ́dá lò tó bá ṣe wípé tí ipò ní ipò yín ga tá a súnmọ́ yín rárá tó bá ṣe pé tọjọ́ orí ni bí wọ́n bá yọ ọjọ́ orí wa kúrò ní ọjọ́ orí yín àgbàlagbà náà tó ní. Tó bá ṣe yí pé ti bíbí ire ni nínú ẹni tí wọ́n bí ire nínú ayé lẹ́wà. Ẹlòmíì máa wá wà nípò ṣùgbọ́n tí kò ní yẹ nínú ẹni tí ń bẹ nípò tí kò yẹ lẹ́wà. Bẹ́ẹ̀ bá fẹ́ wọnú ilé ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí ẹ̀yìn kanlẹ̀kùn kẹ́ tó wọlé. Bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ bá ránṣẹ́ lóṣù méjì wọ́n lè má dáhùn. Bá fẹ́ wọ Aso Rock lọ́dọ̀ President Bola Ahmed Tinubu ẹ wọlé náà ni kì í ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa kanlẹ̀kùn kẹ́ tó wọlé. Nígbà ẹlòmíì bá débẹ̀ lóṣù mẹ́fà wọ́n lè má rí tiẹ̀ rò. Ọlọ́run tó ṣe níbẹ̀ Ọlọ́run lè dá yín padà sẹ́yìn náà. Wọ́n lè dá ìlà àdé ìlọ́mà. Inú tó tún wá jẹ́ kí inú mi dùn pọ̀ lónìí òun ni pé ẹlòmíì lè wà nírú oko tẹ́ wà yìí kán wá rò pé nítorí pé àwọn kì í ṣe lẹ́sìn wa akórìíra àwọn. Inú mi dùn pé Christian ni yín tòun ti pẹ́ ẹ jẹ́ Christian ẹ nífẹ̀ẹ́ wa àwa náà nífẹ̀ẹ́ yín. Bàbá wa Ògúnpẹ̀tù ti Ìjẹ̀rù Christian làwọn náà wọn kì í ṣe mùsùlùmí bíi tiwa wọ́n sì nífẹ̀ẹ́ wa àwa náà nífẹ̀ẹ́ wọn. Àbújá tí mo lọ last mo wà ní airport a fẹ́ lọ board plane ni mo rí bàbá wa Ògúnpẹ̀tù mo yẹ wá rí wọn mo sáré pé kí n lọ kí wọn àwọn ẹ̀rọ bí ìmọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ dàbí ọmọ kékeré yìí ẹgbẹ́ tẹ́lẹ̀ bá ti kú Ògbómọ̀ṣọ́ èmi náà máa fẹ́ fírí ara mi wọ̀n bá kábíyèsí wa introduce mi sáwọn lọ́balọ́ba ńláńlá tó wà ń bẹ̀ tá a lè mí tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún. Kí àbáwọn ọba àwọn sì máa ń ní kinní kan tí gbogbo àwa tó kù tá a ní Ọlọ́run ló fún wọn Ọlọ́run máa gbà lọ́wọ́ wọn. Káàdì kan bẹ lọ́wọ́ bàbá olúmọ bẹ́ẹ̀ ṣe ń wò wáyé táwọn bá dé airport wọn ní ètò wọn máa lọ àwọn ètò. Bàbá wa Ògúnpẹ̀tù wá ní ìmọ̀ ọ̀pẹ́yà ẹjọ́ ìwà wọ́n wá mú káàdì wọn jáde tóbi náà má bàa tò. Gbogbo àwọn lọ́balọ́ba wọ́n wá lọ láì tò
ṣùgbọ́n èmi ìjọ náà wọ́n á sọ fún bàbá wọn gbójú pé ìgbẹ́ sì nǹkan kan bẹ̀yìn lórí pé wọ́n ń wọra mi pé mi ì tí ì lè jẹ eléyìí má ti jẹ́ kí n máa jayé ọlọ́ba. Eléyìí tí wọ́n ṣe fún mi yẹn ṣe wà pé àpọ́nlé ni àpọ́nlé wo ni tó bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ ẹ̀sìn kọ́ ni a fi ń bá yàn ṣe oníṣe pẹ̀lú ẹ̀sìn. Al-Qur'ani wa la sì gbọ́yé níbẹ̀ torí pé Ọlọ́run ní walau sha'a rabbuka la'amana man fil ardi kulluhum jami'an. Tó bá ṣe pé Ọlọ́run fẹ́ ni kò bá jẹ́ kí gbogbo ayé jẹ́ Muslim. Tó bá jẹ́ Ọlọ́run fẹ́ ṣùgbọ́n náà sọ pé òun ò fẹ́. Kí wá ní problem tiwa? Ọlọ́run ní yudillu man yasha wa yahdi man yasha. Ọlọ́run lẹ́ni tó bá wù òun á ṣe ní Christian, ẹni tó bá wù òun á ṣe ní Jew, ẹni tó bá wù òun á ṣe ní oníṣẹ̀ṣe, ẹni tó bá dẹ̀ wù òun á ṣe ní Muslim. Now Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa clearly nínú Quran. Kí wá dàbọ̀ máa wá fún àwa ní problem, ká máa wá fúnra wa ní problem lórí tá à ní control lórí ẹ̀. We don't have control over the belief of anybody. Bẹ́ẹ̀ ó dáa o, nítorí pé o jẹ́ Christian mi ì ní bẹ́ẹ̀ ṣe, torí pé o jẹ́ Muslim àlejòṣe kò sí tó jẹ́ bẹ́ẹ̀. So, èyí tó bá fi mú wa tá à ń bá bàbá wa Olúmọ ṣe, táwọn náà ń bá wa ṣe, tẹ̀sìn wa ò sì jọra wọn. Èyí tó bá mú wa tá à ń bá bàbá wa Olùpẹ̀tù ṣe, táwọn náà ń bá wa ṣe, tí ẹ̀sìn wa ò sì jọra wọn. Gbogbo ẹni tó bá sọ pé nítorí ẹ̀sìn là á fi ń bọ̀ òun jà, gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ pé irọ́ ní pamọ́ wa. Gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ pé irú ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ń parọ́ mọ́ wa ní bóyá torí kó kàn wá unnecessary sympathy lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ Christian. Bóyá káwọn Christian lè kórìíra wa pé ọba yìí o wọ́n ń bá a jà o nítorí pé kì í ṣe ẹlẹ́sìn wọn. Rárá, àwọn yìí bọ́ bá a jà torí pé ẹ̀sìn wa gan ò sọ pé ká bọ́ bá a jà. Ọlọ́run ní qul lahumma malikal mulk. Ọlọ́run fún rẹ̀ èyí tó fi ròyìn ara ẹ̀ ní ìjẹ́ ọba. Ọlọ́run sọ pé ọba lò tu'til mulka man tasha. Ẹni tó bá wu Ọlọ́run lọ́lọ́run máa fi ń ṣọba, kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Kẹ́ni mọ̀ pé Kùránì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan. It's not about religion at all. Ọlọ́run ní tu'til mulka man tasha. Ẹni tó bá ti wọn Ọlọ́run irrespective of the person's religious affiliation, Ọlọ́run á fi jọba. Mùsùlùmí lè jẹ ọba, Kìrìsìtẹ́nì lè jẹ ọba, oníṣẹ̀ṣe lè jẹ ọba, Júù lè jẹ ọba, kódà animist tóun tiẹ̀ ní kankan tó ń ṣe, ó lè jọba. Ọlọ́run sọ pé òun lòun máa ń ṣe bẹ́ẹ̀. Sòtúrí ẹ̀ a kórìíra ọba kankan nítorí ẹ̀sìn, a sì kórìíra ọba kankan rárá. Gbogbo ọba la gbà fún, gbogbo ọba là ń tẹríba fún, gbogbo ọba là ń pọ́nlé. Ẹ wò ní ìsìn ibi tí mo jókòó sí ni tí wọ́n ti sọ fún mi pé bàbá wa Olúgbọ́n wọ́n dé, kí ni wọ́n ṣe lẹ́ẹ̀kan náà? Wọ́n dìde ńlẹ̀ láti lọ pàdé wọn bá àti ìṣèfọ́ba ni. Bébí náà wá jókòó ní ìsìnkú wá fẹ́ ìdílé Olúgbọ́n wọlé wá bá mi àrífín náà. Torí ẹ̀kọ́ ẹni tó bá wò pé àwọn àpọ́nlé ọba irú ọba yẹn ni kó lákìsí irú àtúkọ̀ sí wa. Àpọ́nlé ọba púpọ̀, a fẹ́ràn ọba, à ń pọ́n ọba lé, à ń pọ́n ọba lé, a sì ń ṣe dáadáa. Kì í wá sí ẹnì kan kódà gbogbo ẹni tó bá jẹ́ Christian ẹ̀sìn wa ò sọ pé ká bá wọn tàbí tí wo wọn. Ọlọ́run ní wala yazaluna mukhtalifin. Ọmọ tá a fẹ́ dá sí òsì bá ti máa bá lọ lò. Christian yóò máa jẹ́ Christian, Muslim yóò máa jẹ́ Muslim, oníṣẹ̀ṣẹ̀ yóò máa jẹ́ oníṣẹ̀ṣẹ̀. Kò sí wàhálà tí gbogbo pásítọ̀ ti ń bẹ láyé lè ṣe gbogbo àwọn ẹni Christian. Tó bá wo àwọn àfa àkámá níṣẹ́ ní ìmọ̀ ìyẹn rẹ lọ gbogbo ayé òde ní Muslim. Báwo àwọn oníṣẹ̀ṣe kan máa ṣe ríwo àyàdó àyàtọ̀ lójoojúmọ́ ká bá ṣeré gbogbo ayé òde ní oníṣẹ̀ṣe. Torí ẹ̀ àwọn àlàyé yẹn tó yé wa púpọ̀ nínú Islam òun ló kọ́ wa bá àti bákàlùkù ṣe. Ibi tí ọ̀rọ̀ ti ṣe kí ní òun ni pé káwá rẹ́nìkan kó fẹ́ jẹ gàba lé wa lórí ẹ̀sìn àní gbà. We won't take it lightly. Torí pé constitution wa gan ó fààyè gba freedom of religion.
kálukú ṣẹ̀sìn ẹ̀ lẹ́sìn ẹ̀ ṣe sọ pé kó ṣe é láì jẹ́ gàba lórí ẹnì kankan. Sòtórí bẹ́ẹ̀ mo fi eléyìí kí bàbá Olúmọ káàbọ̀ sáàrin wa. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa èyí tó jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ọlọ́run pa wá nínú ìsìn wẹ́rẹ́lá ẹ̀rọ àtẹnulọ́lọ́. A ní fẹ́ dá kábíyèsí tó pọ̀. A gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Àwọn ráàtì tí wọ́n organize program yìí wọ́n ní wọ́n kọ́ wá fún mi pé àwọn abẹ́ gbowó lọ́wọ́ Olúmọ. Bàbá Olúmọ fún yín lówó tẹ́lẹ̀ wọn ò ní wá ní láì fún yín lówó. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ royal message nísìnyí ẹ̀rí tí wọ́n ń pè ní royalty ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ṣé kí n dìde ní àbẹ̀tí ìjọ? Ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Elédùà. Àánú la rí gbà o. Mo sọ fún gbogbo wa yìí pé wọ́n dẹ̀ ti sọ sẹ́yìn àtiwọ́ tó jọba, àtiwọ́ tó jẹ́ ìmáàmù, àtiwọ́ tó jọmọ ọjọ́, àtijọ́ tó jọmọ mọ́ṣáláṣí, àtiwọ́ tó wà ní Èrúwà ìyàyàwó Èrúwà rèé. Gbogbo wa bẹ Elédùà àlàwà. Àánú la rí gbà o. Ìgbà tí wọ́n pè mí fún ìpè yìí, ẹ̀yà tó wọ́n máa fi di ọ̀la mo tún ti wá lóyìnbó. Sunday tó lọ mo dé sí Nàìjíríà láti Monday sí Sunday àná. Mo ti rin state bíi 5 ní Nàìjíríà ìdí. Mo tún ti wà ní palace náà o. Kí n tó dé ni wọ́n ti ní pé kí n mú Sunday wò wá sàbùdá. Ṣé rí èyí tí Olúwarẹ̀mí lèmi ṣe? Èmi á gbà ẹ̀tọ́ ẹni tí alágbára bá fẹ́ fi agbára hàn á gbà ẹ̀tọ́ ẹ̀ fún. Nǹkan tí mo fi sọ pé àánú ni mo rí gbà ní pé èmi ò wọ́ ba lọ o. Mo bá ní ayé lọ ni kádàrá ló kọ mí sórí ìtẹ́. Ìgbà tí kádàrá kọ mí sórí ìtẹ́, kí ni mo wá fẹ́ máa mú ilé ayé le fún mi? Mo ń wá owó lọ, mo pàdé ìlọ́nà. Bí mo bá rówó tán, iyì ni màá fi ra. Èmi ò ṣe kìrìsìtẹ́nì lábọ̀ o. Bàbá tó bí mi, pásítọ̀ ni mí CAC. Ṣé mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì pọ̀ lóríṣiríṣi o? Bẹ́ẹ̀ náà ni Mùsùlùmí náà wà lóríṣiríṣi o. Ṣùgbọ́n bàbá tó bí mi, pásítọ̀ ni. Ó ń fi àdúrà jagun ni. Ìyá tó bí mi, amúdání kó tó di pásítọ̀. Ìwà ni màá wá ṣe Mùsùlùmí á pè mí. Ẹ ti gbà pé ọmọ amúdání wọ́n pè. Ṣé mi ò ní jẹ́? Kìrìsìtẹ́nì tí bàbá mi jẹ́ wọ́n á pè mí. Ṣé mi ò ní jẹ́? Ẹ má jẹ́ kí ẹ̀sìn tó dá wàhálà lẹ̀. Ṣé rí gbogbo nǹkan tí Ọlọ́run dá dáradára ni? Àbòsí ni là ń sọ̀rọ̀ yìí bí ẹ̀sìn ni ìwà ń kọ́. Wọ́n sọ wà nù ó ní wọ́n fi ẹ̀sìn dààmú rẹ̀. Ó níwà. Ẹ jẹ́ kí n sọ fún yín, ìwé mímọ́ ṣé bí wọ́n sọ pé àlùfáà ìlànà ni wọ́n.
Ìwé mọ̀ sọ pé gbogbo àwọn tó ń sìn ní wọ́n sìn ní òtítọ́ àti ní òdodo. Nǹkan tá a fi ń mọ̀ pé ọmọ Ọlọ́run nìyàn pé ṣé pé tó bá ń sọ èdè tó ń síkì tán tàbó lè gbàdúrà tàbó lè wàásù tàbó lè pèrè lálùfáà. Àní àwọn ìwà ẹ̀mí ìwé mọ̀ sọ pé fruit of the spirit. Ìwà pẹ̀lẹ́. Ìrẹ̀lẹ̀ sílẹ̀. Ìfẹ́. Tó ń ṣe èèyàn jàgídíjàgan. Tó ní agídí. Àwọn ọ̀wà tó lọ́n fẹ́ lọ́wọ́ wa nìyí. Ìyẹn ìwà mímọ́ ló lè gbé lọ́jọ́ bọ́ọ̀rún. Àtọ́ba àtijọ́yè gbogbo wa láti yí fún Elédùà. Ẹ wo ẹ má jẹ́ kéèyàn kankan tàn yín Kìrìsìtẹ́nì níbí o. Ṣùgbọ́n agbéraga ìwé mímọ́ sọ pé ìgbéraga ṣíwájú ìparun. Rẹ́rẹ́ sílẹ̀ wàá rójú rere Elédùà. Tí o bá wà lórí ìtẹ́ àkókò àwẹ̀ yìí ẹgbẹ́ arẹra wa sílẹ̀. Ìwọ bá tó ní ìgbéraga tó rò pé kò sí ọkọ tó lè bọ́ sọ̀rọ̀, kò sí ọkọ tó lè jẹ́ lójú. Àwọn tó jẹ́ pé àwọn àgbà wòlíì, àwọn àgbà pásítọ̀ yìí gan wọ́n bọ̀ sọ̀rọ̀ tì ó gbọ́. Kò sọ̀rọ̀ tẹ̀. Ẹ̀jẹ̀ bára wọn sòtọ̀rọ̀ ẹ̀jẹ̀ àṣàrò fàṣàrò. Ọmọ ìbò bọ́lá ṣe èmi àti ẹ̀dí àgbàlá SSS. Olùrú àmì ṣé wọ́n pé wọ́n fẹ́ tàbí wá bí mo ní èmi tí mo bọ̀ wá bí. Wọ́n ní adé ló wà lórí mi. Wọ́n ní èmi àti ẹ̀dí ọ̀la tó jọ máa kúrò mi. Aláì tí o bá ń fi téèyàn bá jẹ 100 naira tó fi agbára tó lo agbára ní lórí láti fi punish ẹ màá ná 1 million láti fi bẹ́ẹ̀ jà o. Màá ná o. That's it. Èmi ni secretary Túnjí Braithwaite Foundation ẹlọ́bìnrin lọ́mìn. We have been láti kí tó jọba have been somebody tó yẹ pé I fight for the right of people. Ìmáàmù yìí ti jọba, bàbá àná ló fi jọba, ọlọ́kọ̀ ló bàbá àná ní ṣùgbọ́n ọlọ́run ló ti kọ́ lóhùn ló máa dé ìmáàmù. Ọlọ́run dé yẹn ládé, òun wá wàhálà káàkiri, èmi ni ìdààmú àdúgbò ẹ̀. Ọlọ́run bá ti dé yẹn ládé. Bí mo ṣe fi ọ̀wọ̀ fún ẹnikẹ́ni tó náà bá fi sípò. Mo sọ ṣẹ́rí fídíò kan wà tí wọ́n ń gbé the last time tí mo Ògbómọ̀ṣọ́ parapọ̀. Mi ò ní gbé kí ìwọ tó bá ṣe àlùfáà tẹ́lẹ̀ tó dọ́gba tó bá lọ jọ́ ìyàwó mi ò ní kó má ṣàwòrán. Ṣùgbọ́n má fi àbòsí sí o. Ìwọ tó bá jẹ́ aláwo ni ẹ máa ṣàwò ẹ lọ. Ìwọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì máa ṣe kìrìsìtẹ́nì ẹ lọ. Ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo máa ṣe lọ. Ṣé rí ní ọjọ́ kan gbogbo wa jì ní ìfẹ́lẹ́dùá. Alábòsí lówó, alábòsí bímọ, alábòsí kọ́lé, alábòsí ìjọba. Ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí òmìnira. Ẹ jẹ́ ká máa wá àlàáfíà fún gbogbo ènìyàn. Ipò tá a wà, ẹ má jà fi ọ̀pẹ́sì ẹnikẹ́ni. Kì í sọ pé torí pé Ọlọ́run ti gbé mi sípò, ọ̀gbẹ́ni ẹ̀ máa ọ̀pẹ́sì rárá.
mo fi àwọn kan jẹ baálẹ̀ ní palace tó máa bọ̀ wá bí. Mo wò kan nínú wọn. Mo ní ìwọ tó bẹ jẹ baálẹ̀ yìí ẹ̀gbọ́n ẹ̀ ọ̀nkù ẹ̀ ló yẹ kó jẹ́. Ṣùgbọ́n ọ̀pẹ̀ sọ pé òun fà sílẹ̀ ìgbókò wa jẹ baálẹ̀ yìí. Ipò tó yẹ kó jẹ lòun jẹ. Mo wá sọ fún yín pé gbọ́ ibì kan lèèyàn ń gùn kó tó dókè o. Bó ṣe pé ọmọdé ní ẹ kó wá bọ́ sórí ibẹ̀ tán kó sọ pé bàbá ẹ yìí kò wá sí mọ́. Ọlọ́run àbí ẹ léèrè o. Ọlọ́run àbí gbogbo wa léèrè. Ló bá jẹ́ mi Olúgbọ́n náà ni mo ṣàbòsí Ọlọ́run àbí mi léèrè. Ṣùgbọ́n tó bá pẹ́ bóyá akálòlò àbí bàbá ẹjọ́ ẹja máa ṣòótọ́. Tí ó bá ṣe àlùfáà fún ọgbọ̀n ọdún tó bọ́ sípò ọba tá a yíwọ àlùfáà lára ẹ. Ara àwọn nǹkan ẹjẹ́ ti sọ fún yín òfin tí Olúwa kórìíra jù ní gbéraga. Òfin tó rẹ Lucifer tó rẹ̀ sílẹ̀ títí tó lọ fi tì í sílẹ̀ ní ìtìlẹ̀ ayé ni. Sátánì ní lónìí. Kó gbéraga kó wo gbogbo wọn báyìí pé àwọn wòlíì. Báwo ni wọ́n ṣe jẹ́? Bí mo ṣe wá ẹ wò ó, mo ṣe jọba tó ó lè jọ ọmọ tó dé yìí ni ọmọ kékeré tó wà bí Ọlọ́run lè lò fún mi. Ẹ jẹ́ a máa ṣọ́ra. Àkókò yìí mo fẹ́ kí gbogbo akárẹ̀ra wa sílẹ̀. Àtiwọ́n tó jẹ́ Mùsùlùmí, àtiwọ́n tó jẹ́ Kìrìsìtẹ́nì, àtiwọ́n tó jẹ́ oníṣẹ̀ṣe. Ọlọ́kan ni gbogbo wa képe. Ọ̀nà tá a fi ń képe ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ó tó wá àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà ní Èkó, ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n jọba. Àwọn aníkàbèsè olúmọ àti ẹ̀wà bá wa jọ ìyàwó ní mo ní sórí èmi ètò wà lára mi gan ó ti ju àwọn lọ. Nítorí pé tí mo bá yín jọ ìní èmi ni màá tó àṣírí yìí o. Nítorí tó bá ṣẹ̀yìn, ó bá yọ pé àwọn ń gbà wọlé gan máa ní eléyìí ò gbé kankan o. Ọlọ́run á sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún ìjọ kan mo ń kọjá lọ lẹ́kọ̀ọ́. Onímọ́tò kan èèkàn dẹ̀ gbá mọ́tò wà lẹ́yìn kọ́ńbọ̀ ẹ̀wà. Ó dẹ̀ jáde. Mo rò pé ẹni náà mẹ́mbà Ayọ̀ ní church. Ayọ̀ ní world record wà lọ́dọ̀ mi bẹ̀rẹ̀ nígbà. Kẹ́rùbù àṣírafù. Wọ́n dẹ̀ ṣe jáde. Mo dẹ̀ mọ́ pé olúwa mọ́tò kí alẹ́ sì kò gbà wá. Ó kọ́ sọ pé Ayọ̀ ni o. Mo ní Ayọ̀ ní kọ́ lélẹ́yìí o. Ìgbà ní lélẹ́yìí o. Ẹgbẹ́ pẹ́ sọ́ọ̀tì ẹ̀ lọ. Tí Ayọ̀ ní kó tiẹ̀ tó fẹ́ pé Ayọ̀ ní kí nǹkan tó ṣe jẹ́ káyọ̀ dún ẹ̀ lẹ́nà. Mo lọ bá ọ̀rẹ́ mi, mo lọ pé ẹ̀yọ ẹ̀ṣẹ̀ àfimílẹ̀ báyìí. Èmi ò ní pé kẹ́yìn máa ṣe nǹkan tẹ́ ẹ ṣe pé tó bá yín lára mu ni. Ìṣẹ̀ṣe bá àwọn èèyàn mi lára mu ni. Ẹ̀sọ́ ti rọ mi ní báyẹ̀. Tó bá ti bẹ́ẹ̀ lára mu, tó rọ̀ ẹ́ lọ́rùn. Mùsùlùmí, ẹ̀sìn Islam bá àwọn èèyàn mi lára mu. Fáì, Kìrìsìtẹ́nì yìí ó pè mí lára mu tèmi. Èmi ò lè ní mú àlùmọ́ọ́nì onímú kan mi mọ́ ọ́. Mi ò ní mú nǹkan mi mọ́. Nítorí nǹkan tí wọ́n fi kọ́ mi láti kékeré dàgbà ni. Ṣùgbọ́n èèyàn dáadáa wà nínú Kìrìsìtẹ́nì. Àwọn èèyàn burúkú náà wà bẹ́ẹ̀. Èèyàn dáadáa wà nínú Mùsùlùmí. Àwọn èèyàn burúkú wà bẹ́ẹ̀. Àwọn oníṣẹ̀ṣe náà, àwọn èèyàn dáadáa wà nínú wọn. Ṣùgbọ́n èèyàn burúkú wà bẹ́ẹ̀.
ṣùgbọ́n ẹjẹ́ amú dáadáa bẹ̀ ẹjẹ́ àfiṣèwáwò. Àkókò Ramadan yìí gbogbo nǹkan tí wọ́n ń bá wa sọ ní pé ẹjẹ́ á ní ìwà ìrẹ̀lẹ̀, ẹjẹ́ á ní ìwà ìfẹ́, ẹjẹ́ á kóra wa mọ́ra. Ẹ̀dọ́ àti àwọn ẹlẹ́sìn tí wọ́n ń gbogbo àwọn tó nínú yín tẹ ìbá ìdára yín kò tó yìí. Òótọ́ máa fara hàn Ọlọ́run. Ó pẹ́ tó yá ó pẹ́ títí. Kúrò ní ìyẹ̀tẹ̀ ló ń wà. Èmi sọ fún yín pé lórí èyí tá a tò lọ́wọ́ yìí o, tẹ́lẹ̀ àti dókítà yìí. Ó wà dáa. Ẹ gbà bẹ́ẹ̀ lórí nǹkan tá a wà yìí, lórí nǹkan tá a tò yìí o. Ṣé ń tẹ̀lé? Ó máa jalè. Wọ́n bá lè rìn kí wọ́n máa rìn. Tí wọ́n bá lè fò kí wọ́n máa fò. Èyí tó bá lè náwó kó náwó, a máa bá yín náà. Tó bá jẹ́ pé ìrìn ẹsẹ̀ ní Nàìjíríà yìí, a máa bá yín lò. Ṣùgbọ́n Ṣéhù Dr. Tẹ́lẹ̀ àti Ọlọ́run àtàlà rẹ̀. Èmi ò dúró níbi rúdurùdu bí o ń bá wọn alábòsí ṣe bí o jẹ́ dìtẹ̀ ẹnu bí o ń kóyàn mọ́ra ẹgbẹ́ ajá dìtẹ̀ léyìí o èmi nìkan ni mo máa ń dájà o. Èmi ò ń báyọ̀ dìtẹ̀. So tí mo bá fẹ́ràn bẹ́ ẹ̀jà nínú orí ẹ̀ máa pè ẹ́ mo kò lágbo mẹ́wàá wá bá mi lẹ́nu. Ṣùgbọ́n kí la bára wa jà fún? Ẹjẹ́ wíwà tó tọ́. Ẹ̀yin Mùsùlùmí lápapọ̀ ní gbogbo Ògbómọ̀ṣọ́ ẹ ṣèrà yín lọ́kàn. Ẹ má jẹ́ kọ́rọ̀ lọ́ba kan àbí lọ́balọ́ba àbí ẹ̀yà olúgbani àbí tàwọn kan ní. Ẹ má jẹ́ kó dídálẹ̀ láàrin. Ìpàtẹ bá máa forí balẹ̀ ẹ máa ní Allahu Akbar. Ṣé ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n wọ Allahu Akbar yìí Ọlọ́run tóbi jùlọ kí ẹ ti ẹ̀wọ́ kẹ́ bí àwọn ọlọ́ba ti sẹ́gbẹ̀ẹ́ kan. Nítorí àwọn ọlọ́ba náà Allahu Akbar là ń gbé. Ṣé atóbi atọ́lọ́run ni? Ẹni tó tọ́lọ̀ Ọlọ́run ò tí ì gbà. Ọlọ́run lè rí dá o. Ẹ jọ̀ọ́ mo sọ everybody kò sọ̀rọ̀ ọ̀tẹ̀. Tó bá yá àwọn tó bíra wọn sí méjì lọ́dọ̀ yìí wọ́n máa rí òótọ́. Wọ́n bá dẹ̀ rí òótọ́ àti máa ń lọ́tìkọ̀ lára wọn ibẹ̀ ha. Báwo la ṣe wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe wọ̀ nínú wá ṣe lè yẹ? Kò sí ẹ̀yẹ kankan ẹ máa bọ̀. Àbí ẹjẹ́ àfìtì ju kárùn-ún. Ṣé rí aṣiwèrè ìwé mímọ́ sọ pé nínú ìwé Bíbélì aṣiwèrè sọ pé Ọlọ́run ò sí wọ́n bàjẹ́ wọ́n lè ṣiṣẹ́ ìríra. Àìbẹ̀rù Ọlọ́run ni ọmọ kọjá ṣe yìí ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ọjọ́ báwọn kan nínú traditional kan ó ní òní kẹ́ má bá ẹ̀ kọ̀ọ̀kan ṣe o. Nítorí lérè bí o sọ máa ní kẹ́ má anybody kẹ́ bá wù kẹ́ bá fẹ́ bá ṣe lè bá ṣe o máa ń dìtẹ̀ o. Ọlọ́run ò fẹ́ ọ̀tẹ̀ èmi ò ní dìtẹ̀ yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Dr. Teliat Ọlọ́run fún ní ìmọ̀ Ọlọ́run fún ní òye. Ṣé ẹ fẹ́ ní ìmáàmù tó jẹ́ pé àkọ́kọ́ lọ gbàṣẹ lọ́dọ̀ ọba náà tó tó wá bí òfin? That must not happen. Ìmáàmù tó jẹ́ pé lórí ìtẹ́ wàá wà sí máa ń bọ̀ ọba kankan báwo èmi olúmọ nǹkan tó lọ́wọ́ bá wọn ẹ ṣíṣe Ọlọ́run kò lè lọ jókòó sí ìyẹ̀wò ẹ̀. Àmọ́ ìmáàmù mi lórí ilé tó mọ̀ mí.
èmi ò bá wọn dá sẹ́sì bọ̀ sí Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo. Ẹ jọ̀ọ́ ẹ dúró ti Dr. Teliat ẹni bá sí Ọlọ́run ní òtítọ́ ní òdodo. Ẹ má ṣàbòsí tí ẹ bá ṣe ń sin Ọlọ́run tí ẹ lè ń gbàdúrà fún ìṣọ̀kan Ọlọ́run alààyè á mú ìṣọ̀kan wá fún gbogbo wa. Bí o bá yàn kankan di tẹ́ o èmi ò bá yàn kankan bá tún ti àwọn títí bá rí ìrìnkiri mi lọ. Mo dé lánàá níjẹta lọ́jọ́ Sátọ̀dé èmi àti Sunday gbogbo bàtà dé Ìbàdàn Airport. Ó ní Olúwa mi jẹ́ kí n máa dọ̀bálẹ̀. Mo ní kí ló dọ̀bálẹ̀ fún? Ọlọ́run ti lò wá. Ọlọ́run ti lò wá bó ṣe máa lò wá. Àwọn kan bí ó ṣe lè mú no way but ẹ jẹ́ àṣe nǹkan ní ìbẹ̀rù Ọlọ́run. Ìwé mọ́ sọ pé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run. Ó ṣe sọ ní kúrò ní Kìrìsìtẹ́nì ó sọ nínú Kùránì. Ẹ jẹ́ a máa bèbí ẹ jẹ́ a fi gbogbo ìjọ tí oníkálukú bá ti wo pé ẹsẹ̀ mẹ́fà ni o gbèsè kan tí gbogbo wa jẹ lẹ́dùá òun ni ikú ni ọ̀ọ́dẹ sílẹ̀ kí ló wá fi. Ẹ ṣe ọba kan wà níwájú Ọlọ́run ni mo ṣe máa káwọ́ gbéra ní lẹ́yìn lọ́dọ̀ Elédùà o ń gbọ́ Olúṣọlá àlàó kí ló fi ayé ẹ̀ ṣe wọ́n ló lo ọgbà tí mo fi ẹ̀jọba kí ló fi ṣe. Ẹ jẹ́ kí n sọ fún yín Ọlọ́run á bèrè lọ́wọ́ ẹnikẹ́ni. Mo ń sọ fún àwọn olóṣèlú mo dẹ̀ bá gbogbo ọdún sọ̀rọ̀. Ẹ jẹ́ aṣòótọ́ ìwọ́n tó kówó jẹ tó kówó sínú ilé ìjọkọ̀ wà fowó náà lẹ́ o. Gbogbo wa lé káràkátà ilé ayé káàkiri ni mo la fi Elédùà sí. Ẹ jọ̀ọ́ kọ́ ni mo fẹ́ sọ fún gbogbo wa ní pé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Àkókò Ramadan yìí ẹ jẹ́ á fìfẹ́ bára wa lò. Gbogbo wa jẹ́ á ṣera wa ní ọ̀kan gbogbo èyí Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì náà tó gbààwẹ̀. Ìwé mọ́ sọ pé nínú ìjọ Ọlọ́run ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà ni nínú mọ́ṣáláṣí Ọlọ́run àti bẹ̀rẹ̀ ìdájọ́. Ó tiẹ̀ máa bẹ̀rẹ̀ náà ìdájọ́ lọ́dọ̀ àwọn adájọba. Tí ló dé ṣe ní ṣe dáadáa? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á ṣe dáadáa. Ẹ jẹ́ á ṣe rere o. Dr. Teliat kéèsì yìí máa tó tán. Ẹ wo gbogbo ẹbí fíìmù báyìí. Mo ń sọ fún yín ṣé wọ́n pẹ́ gbàtẹ́mi ìjòyè ẹ̀yẹ́ ìsọ èmi ò ṣe pásítọ̀ o bàbá tèmi ni pásítọ̀ o èmi ò ṣàlùfáà o mo dẹ̀ máa ń mu champagne díẹ̀díẹ̀ báyìí. Ìgbà tí mo gbé lórí wọ́n ti gbẹ́bọ lórí mi orí wọn pa. Wọ́n máa tiẹ̀ wá kí làárọ̀ máa dé pálásì máa dé ta máa tiẹ̀ fẹ́ yanjú díẹ̀ báyìí máa tún rẹ̀ bọ̀ máa ní ẹ̀bọ̀ ẹ̀kọ́ yìí àti epo pupa tí ò tó nǹkan púpọ̀ èyí tí ì tó £5. Ẹ̀bọ̀ yìí ò lè tí ì gbà èmi tí mo máa gbé bẹ́ẹ̀ mo ń nídi champagne $1 million ní bọ́tù. Ẹ̀yọ̀ bí mẹ́wàá bóyá bíi $10 million ló bá wá láti fi gbé bọ́. Ẹ̀bọ̀ yìí ò lè gbà. Nítorí ìgbà tí orí èyí Olúwaṣọlá tó ń dádé níbo ni ẹbọ wọn wà. Kì í ṣe èmi náà Ọlọ́run ni. Mi ò lágbára kan, mi ò lọ́lá kankan, Elédùà ló lọ́lá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹni tó bá ti wo pé Ọlọ́run ní kò tí mo wà. Kò ní lo ipò náà ní kókò kò ní ṣílò Ọlọ́run bí a ṣe kú lò. Ní àkókò yìí tí mo wá kí yín tí mo ẹ̀dẹ̀ yẹ́ mi sí fún donation tí mo fẹ́ ṣe máa fún ní $1 million. Ẹ
1 million ìmáàmù iṣẹ́ Olúwa ni kẹ́ ẹ fi ṣe o. Ọlọ́run á dẹ̀ máa jẹ́ kí iṣẹ́ Olúwa kó máa tẹ̀síwájú. Èmi náà máa tó kọ́ ẹ máa wá bá mi ṣí mosque ní Orílẹ̀-Èdè Central Mosque. Ìwọ̀n tí mo budget is about 750 million. Yes, mo ti fún àwọn kan náà fún ti Kìrìsìtẹ́nì bí tó máa fi ṣe church. Bá ṣe ń ṣe nìyẹn. Àní ẹni tí ò tó nǹkan ló ń pèrè ní nǹkan. Ó bá ti dé látẹ̀jú bẹ̀yẹn. Ó ní láti sọ pé orílẹ̀ gbọ́dọ̀ dé mọ́ òtí dé fún ọlọ́dọ̀. Kò sí lọ́nà tó mọ̀ sọ. Èmi tẹ náà lọ ní wáyé. Má fọdẹ́ fọdẹ́ láì. Bẹ́ẹ̀ ni, ní òde bá yí dà. Ṣùgbọ́n èmi Olúmọ àbí ọmọ Bàyámù. Ibi tẹ́ wà ilé ẹni wọ́n ní o. Ẹ má jẹ́ pàtà. Ṣùgbọ́n ọ̀kan náà ní gbogbo wa. Ọdún àwọn pẹ̀lú wa o. Àlàáfíà fún ẹ̀ka. Ẹgbẹ́ ìgbẹ́lẹ̀ tó wù mí. Ẹ jẹ́ kí n kí kábíyèsí Olúmọ kí wọ́n tó máa. Olúmọ àbí ọmọ Bàyámù. Àbá mi. Torí pé ọ̀nà kábíyèsí pọ̀. Ọ̀rọ̀ ẹlẹ́m lẹ́yàmọ́ sọ̀rọ̀ ẹlẹ́m. Pé ẹni tó bá ka àwọn súrà méjèèjì náà Al-Qur'an, ìnira kankan ò lè kan ènìyàn láìláì. Bá a ṣe fẹ́ kà fún bàbá wa Olúmọ yìí. Látòní yìí lọ tí wọ́n fi lo ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀mí ọ̀pọ̀ àrísìkí àtàlàáfíà. Ọlọ́run má jẹ́ kí wọ́n mọ ìbànújẹ́ lọ. Bismillahir Rahmanir Rahim. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. Mo fi agbára àtàṣẹ tó wà lórí nígbà ní Ògbómọ̀ṣọ́ tí mo dúró ní jọ́mẹ́jọ tí wọ́n sì ti ń dúró lórí ẹ̀ as far back as 1829 ni wọ́n ti ń dúró lórí ẹ̀. Gbogbo iye àṣẹ táwọn ìmáàmù tí wọ́n ti lò ń bẹ̀ tí wọ́n ti pa láàyè yẹn ni mo fi béèrè agbára gbígbàdúrà lọ́dọ̀ Ọlọ́run lórí àdúrà tá a ṣe pàbẹ̀rẹ̀ Olúmọ yìí Ọlọ́run jẹ́ gbà. Ọlọ́run dáàbò gbàdúrà yìí. Ọba ìṣẹ́yìn fún yín síwájú. Ìfà àdúrà máa gbà. Ogun ni Ọlọ́run bá ìṣẹ́. Ọlọ́run dáàbò gbàdúrà yìí. Bàbá ìṣẹ́yìn fún yín síwájú. Ogun tó lè fà àdúrà máa gbà. Ogun ni Ọlọ́run bá ìṣẹ́. 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 Ọlọ́run dákun gbàdúrà yìí. Bàbá ìṣẹ́yìn sóyè síwájú. Gbogbo tó lè fà kàdúrà máa gbà. Ogun ni Ọlọ́run bá ìṣẹ́. Surulere local government, Sumayya Yakub, Baba, Sumayya Yakub. Láti Ògbómọ̀ṣọ́ South, Abdulmojid Isa gbọ́dọ̀ dúró, ọmọ alága náà. Aisha Yusuf, látọ̀ bàbá ìmọ̀mọ̀ oríire. Latifa Bọ́lá Bẹ́ńdù látòkè Olúwa ẹ̀kọ́dà. Ọlọ́run fún àlùbáríkà sí.
Ọlọ́run abẹ́ ọ̀rẹ́ ipa wa ò ká nǹkan kan ìmọ̀ wa ò tó nǹkan kan ọgbọ́n wa ò gbé nǹkan kan ṣùgbọ́n a mọ̀ pé ipa ọ̀lùwọ̀ Ọlọ́run ká gbogbo bùkátà wa gbogbo tí ń jẹ́ bùkátà gbèsè ayé kálukú wa Ọlọ́run ṣẹ̀fọ́ wa mójútó. Abẹ́ni Ọlọ́run gbogbo tó fún wa láyé ní dúkìá Ọlọ́run ni ó bàjẹ́. Abẹ́ni Ọlọ́run gbogbo tó fún wa láyé lọ́mọ Ọlọ́run lù kankan náà wọn bá. Lójú ẹ̀mí wa nígbà tá a bá dàgbà tá a sí mọ́ Ọlọ́run jẹ́ kó dé èèyàn. Wala la ilaha illallah. Èyí tí ó ṣẹlẹ̀ sí wa táwọn èèyàn fi máa bá wa sọ fún Ọlọ́run àjọ ṣẹlẹ̀ sí wa. Èyí tí ó ṣẹlẹ̀ sí wa lójú òfin máa tì wá láàrin lè jáde Ọlọ́run àjọ ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run kàn wá lábùkù wọ́n jà wá bọ́ Ọlọ́run. Gbogbo ń tà ń fẹ́ láyé wa tíṣẹ̀ mi wọ́n fi rọrùn dáadáa. Àti tí àmọ̀ bá fẹ́ ṣùgbọ́n tọ́lọ̀ bá ṣe fún wa yóò tó jẹ́ káyé wọ́n rọrùn Ọlọ́run ṣe ṣe fún wa. Gbogbo tí ń bẹ nínú ìṣẹ̀mí wa tí ò fi wá lọ́kàn balẹ̀ tí ò jẹ́ ká mọ tó kàn ní ọ̀rọ̀ wa tá a fi lágbèjà tá a lámọ̀ rí wa òfin jọ bá a ṣe ń fẹ́ Ọlọ́run ṣe bá wa mú kúrò. Ọlọ́run wa mú kúrò wọ́n fi ìyà jẹ wa Ọlọ́run wọ́n fara ní wa Ọlọ́run wọ́n dààmú wa gbogbo tí ń bẹ nínú ọ̀rọ̀ náà mi lórí ire Ọlọ́run ṣe ìpín kárí wa gbogbo tí ń bẹ nínú ọ̀rọ̀ yìí lórí ire Ọlọ́run ṣe ìpín kárí wa gbogbo tí ń bẹ nínú ọ̀rọ̀ yìí lórí ire Ọlọ́run ṣe ìpín kárí wa gbogbo tí ò ní jẹ́ ká dúrà wa gbà tá à ń ṣe Ọlọ́run mójúkò gbogbo tí ò ní jẹ́ ká dúrà wa gbà tá à ń ṣe ṣùgbọ́n tá a mọ̀ Ọlọ́run mójúkò fún Ọlọ́run kó dáàbò bò wá kó lé wa kó bí ẹ̀ṣẹ̀ kó gbà wá lẹ́rú kó tábà mọ̀ ní ìwà ṣe Ọlọ́run má ṣe ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lọ tó ti kúrò láyé nínú àwọn tí wọ́n bí wa tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ṣe bá wa kẹ́ wọn àwọn tí ń bẹ láyé náà wọ́n bí wa abẹ́rẹ́ Ọlọ́run mú mọ̀ ẹ̀mí àlàáfíà bá wa jogún ẹ̀ fún wa àwa bẹ̀ Ọlọ́run má dárí ẹ̀yẹ wa fọ́tà lẹ́sìn má jẹ́ fọ́tà ọ̀rẹ́ rẹ̀ wa má jẹ́ fọ́tà ọ̀rẹ́ rẹ̀ wa Ọlọ́run ṣe ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń wò bí kó ṣe pé ìbànújẹ́ tiwa dé ọmọ jẹ́ kí wọ́n dùn Ọlọ́run bà wá nú jẹ́ Ọlọ́run bà wá nú jẹ́ Ọlọ́run bà wá nú jẹ́ gbogbo tó ẹni tó kò ní pé táwọn bá jábọ́ lọ́kàn owó tó balẹ̀ má jábọ̀ jábọ̀ Ọlọ́run Ọlọ́run má jábọ̀ jábọ̀ Ọlọ́run wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billah ọmọ tó ń bẹ lọ́nà ìta ṣe lọ lójú ẹ̀mí wa lọ́dún yẹn ó parí ọjọ́ ìwọ́n parí ẹ̀ lẹ́yìn wa tó bá tó bẹ̀ mí àwa náà ní kó tó jẹ́ àṣẹ àwa náà ní kó tó jẹ́ àṣẹ àyè náà wà yìí Ọlọ́run mọ àpò ń bẹ̀ Ọlọ́run mọ àpò ń bẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ wá lọ́dún mi lẹ́wà lẹ́ẹ̀mí àwa náà lẹ́ẹ̀bà Ọlọ́run ò ní fẹ́ẹ́ lómi ìṣe Ọlọ́run ò sì ní fẹ́ẹ́ lómi ìpàwọ̀ àwa náà wọlé dá ọlọ́ wọlé àkúwọ́tà ìyàwó àtàkùntàná bí wọ́n ووعدتنا بإجابتك ودعوناك كما أمرتنا فاستجب دعوتنا كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد يوسف كل شاهد mo ní ìmọ̀ ọmọ kan ṣe mọ̀ pé ìpìlẹ̀ àwa ayélujára èkó yìí lè family house wa sì wà mẹ́rin sí ilé Akílolú ní family house wa ní Ìkòyí ilé bàbá wa sọ wípé èèyàn jẹ́ Olúsínà gbogbo ló ti rí. Family ibi tá a ti pilẹ̀ ilé mẹ́ta lọ́mọdé ayélujára lè claim tó sì jẹ́ ilé rẹ̀ ilé Akílolú Ìkòyí ilé bí a ti ṣẹ̀wánù ilé Alágbàlá nílọrin ibẹ̀ làwọn bàbá wa ni wọ́n lọ ń gbà wọ́n kó Ìkòyí ilé ó di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta ní ilé ayélujára ló kù mọ̀ sọ àwa náà la ní mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà fàgbà tá a fẹ́ duyè ẹnìkan wá láti Ìlọrin tó wá duyè àti ilé Alágbàlá ló ti wá Usman àti ilé Alágbàlá ló ti wá lọrin ilé wa náà kò sì wá ọ̀rọ̀ kò tí yé lè ṣe kò sì wá kò sí náà ìdí ọ̀nà ni kò sì rárá náà nǹkan bàbá rẹ̀ ló ní àwa sí. sọ bí àwọn wa ní àìjónúlé wa ẹbí léèrè pé kò ní bàbá rẹ̀ ti ṣẹ̀.
bàbá bá tiẹ̀ tó fi ní àìjọ olúlé wa nígbà lé wa gbọdọgbọdọ jẹ́ ilé Akínlolú ẹni tí wọ́n bí èmi lé lẹ́gbọ̀n mi ẹ̀gbọ́n tèmi tí wọ́n bí mi lé Mùdáfì lórúkọ wọn ó kọ táwọn jẹ́ gangan Akínlolú tí bàbá mi sọ wọn. Gbogbo wa la ní orúkọ olú tá à ń jẹ ṣùgbọ́n àwọn gangan Akínlolú làwọn jẹ orúkọ ilé wa nù lẹ́kọ̀ọ́ yìí ilé bí láti sẹ́yìn. Ẹ̀yà wa ní ibo lè ní ti rí olú tí mò ń jẹ́ ìtumọ̀ ẹ̀ ní pé kò mú kò tiẹ̀ mọ bí tó ti ṣẹ̀. Òun ọmọ bí ó ti ṣẹ̀ ló tọ́ba mọ bí ó ti ṣẹ̀ kò ní béèrè pé kò mo ti rú. Bàbá wa tí wọ́n wá jẹ́ ìmáàmù wa ní Ìkòyí ilé ebi àti ṣẹ̀ wá. Wọ́n pọ̀ jọ́ mi. Nítorí ń gbèrè ọmọ láti yọ̀, eléyìí ọmọ kan. Ọmọ pé ọmọ ọlá là ń pè láyọ̀. Ọmọ ọlá òun là ń pè ní ayọ̀ fèyí ìṣàkọ́kọ́. Ọmọ akíní wá sórí nǹkan. Ọmọ farabalẹ̀ ọkùnrin yìí. Ọmọ ogun ni wá, ogun náà bàbá wa ń jà. Sọ́jí báyìí ní ìsìn, ẹni bá sì já kíkanjú náà wọ́n máa ń pè lákì. Tọ́ba ń bèrè ibi táwọn ti rí mo rí Akínyọ̀ àkọ́kọ́ ilé Akínlolú lé wa ọ̀rá kéńdé àbóòrè ọdún wa rí ayọ̀ ọmọ ọlánà ni wọ́n máa ń tọ̀ wọ́n wá ní ọmọ ayọ̀ ni wọ́n tọ́ bàbá mi rà ní. Mo rò pé tí yẹ́n wà ní ìsìn kò pé ẹni bá jẹ́ ọmọ tó bá jẹ́ ọmọ ilé ayé rárá táwọn nǹkan tá a wí ẹ̀ gbúròó ẹnu owó ẹ̀rẹ́ lébìnrin bí ó ti wá ẹ̀ gbúròó ọlá ẹ̀ gbúròó olú ẹ̀ gbúròó adé ẹ̀ gbúròó akin mẹ́rẹ̀ẹ̀rin ẹbí léèrè ní ló ti wá. Ẹni bá wá ń jó lóde sọ pé mo ló ti wá òun ìtumọ̀ ẹ̀ ní pé kò mọ ìpìlẹ̀ rẹ̀ níbi tó ti ṣẹ̀ wá. Bàbá sì sọ fún abákòtà bá sọ pé olú aṣáájú náà ni Yorùbá ń pè lólú ọba ní jẹ́bẹ́ lẹ́ẹ̀kì máa gbọ́ Olúwo ẹ̀gbọ́ Olúbàdàn ẹ̀gbọ́ Olúbàrà ẹ̀gbọ́ Olúlárò àti bẹ́ẹ̀ lọ ní olú àwọn ọba náà ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ Olúṣínà tó mú ìrísí ọba ni ọba náà máa ń kó ilé ẹ̀sẹ̀ rọ́bà ni. Láti ẹ̀ bàbá wa ìmáàmù ilé ẹ̀dára ọlọ́run ní jẹ́ ọba àti láíláí Ògbómọ̀ṣọ́ ìlú alágbàlá Ìlọrin ọlọ́run ní jẹ́ ọba àti ọlọ́run àdébí ọmọ fún mi ilé Akínlolú nílùú Ìkòyí ọlọ́run ní jẹ́ ọba àti ìlú Ògbómọ̀ṣọ́ ní dàrú Ìlọrin ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ní dàrú ọba náà àtàyíná tìrìlì àṣàmìká wọ́n fi ilé ayé àti àṣàmìká àmì àgbẹ̀yìn àṣàmìká.